fẹ́ dòde ẹ̀wọ̀n wẹ̀ ní orí ránṣẹ́ ayọ̀ fẹ́ dòde erin lákàtàbù. Àkàndá òde o káàbọ̀ àníhùn tọ́lọ́run ọba mi ò ní bàbá o àṣehùn tọ́lọ́run ọba mi ò lè ṣe bẹ́ẹ̀ ń tẹ́rì Àkàndá Ìbẹ̀rù ayin rògbòdò bíi ogún jàlú nẹ́ẹ̀nẹ́ẹ̀nẹ́ ọ̀kan nínú àwọn òrìṣà ìlàrẹ́ tó paradà tó wá dé ẹ̀ẹ́kùn mọ̀dẹ́ o káàbọ̀ kí lóhun tí mo tún gbédé lóde ètò ní kí ló tún gbédé o ó ní ìwà ayin tí gómìnà ìpínlẹ̀ Ondo ń wù bàbá onírùgbọ̀n èèyàn Arákùnrin Rótìmí Akérédolú èèyàn ọmọ wọn lọ́wọ́ nípa bó ṣe fìyà ajá àwọn òṣìṣẹ́ àkílódé tí ò sanwó oṣù wọn ó mà ṣe o ó tẹ̀ tó wọ́n ṣòṣì kan lọ́wọ́lọ́wọ́ báyìí o kí ni o 30% salary ẹ̀yìn oníṣẹ́ fáwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Ondo pàgà ṣèyí sì bójúmu kódà Akérédolú ti gbàgbé pé ó ti gbàgbé o gba àwọn òṣìṣẹ́ tó ń san 30% salary fún yìí ẹ̀yìn wọ́n ní ọmọ sílé ìwé bẹ́ẹ̀ ni tó yẹ kí wọ́n sanwó ilé ìwé àwọn ọmọ náà bẹ́ẹ̀ ló sọ púpọ̀ àwọn òṣìṣẹ́ yìí ẹ̀yìn ń ló ṣe pẹ́sẹ̀ ni wọ́n rẹ̀ǹtì ilé tí wọ́n ń gbé o òótọ́ ni tó yẹ kí wọ́n sanwó ilé fún láńlọ́ọ̀dù wá sí o Akérédolú ẹ sì balẹ̀ ayé jẹ́ ọba jẹ́ ẹ fẹ́ ba ìpínlẹ̀ Ondo jẹ́ ọlọ́run ò ní fún ṣe ń jẹ ayé fàmílẹ̀tẹ̀ ń tutọ́ ayé ọ̀dà ayé bámúbámú mo yọ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe ayé mi ò tẹ́ mọ̀ bí ebi ń pọmọ ẹlòmíì ìwà wọn nu Àkàndá àwọn ọ̀nàrẹ́bù yín mélòó ń lẹ́jẹ̀ lówó oṣù rárá àwọn kọmíṣánná yín mélòó ń lẹ́jẹ̀ lówó oṣù kí ló wá dé tó jẹ́ pé àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Ondo lẹ̀ ń fìyà jẹ èyí ò dáa èyí tẹ̀ ń ṣe yóò bójúmu kò bójúmu Akérédolú oúnjẹ bá wọn kọ ẹ sanwó àwọn tó ti fẹ̀yìntì ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń wì ló ṣe pé ebi ti pàápàá nínú yàrá bẹ́ẹ̀ ni Àkàndá ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń wì ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tí wọn ò rówó tọ́jú ara wọn ó mà ṣe o kí ló dé gómìnà ìpínlẹ̀ Ondo ó ń gbọ́ ẹ sì ń balẹ̀ ayé jẹ́ bẹ́ẹ̀ ni ẹ ń ṣe kò kàn mí èyí ò dá o ẹ̀wọ̀ insecurity tó tún jà wá ní ìpínlẹ̀ Ondo báyìí àwọn ti pọ̀ jù bẹ́ẹ̀ sì ní ẹ̀dá àmọ̀tẹ́kùn sílẹ̀ àwọn àmọ̀tẹ́kùn tẹ́ ẹ kó jọ tó ṣe pé àwọn ọmọ nẹ́rẹ́bù ọ̀rẹ́ yín lẹ́gbà síbẹ̀ bẹ́ẹ̀ ni àwọn yìí wọ́n ń di agbókiri ìgboro akọwọ́pọ̀ àwọn tó ṣe pé bí wọ́n bá rí aáyán lásán wọ́n á họ ni àwọn àmọ̀tẹ́kùn yín tó ṣe pé bí wọ́n bá rí èkúté ilé lásán wọ́n nà púpọ̀ bora ni wọ́n jùbọ̀ ìhòòhò àwọn yìí òun ló fẹ́ kojú insecurity àbí tí ń dà wá láàmú nípínlẹ̀ Ondo abẹ́ ni Àkàndá ẹ̀yàn ọmọ ìpínlẹ̀ Ondo wọ́n jẹ́ a sì wíwí ńgbà náà lọ́hùn a sọ fún wọn àyányányányán wọn gbọ́ ẹ jẹ́ kí ológun dúdú ó tàn yín jẹ bọ̀dá mi òun kégbe kiri bọ̀dá ti gbọ́ èèyàn gidi l'Akérédolú nígbà tó ṣe pé ọ̀gá mi kún ológun dúdú ti gbọ́ owó tiẹ̀ ó ti gbọ́ owó tiẹ̀ gbowó ẹ̀ nísìnyí ṣe bẹ́ẹ̀ ni àwọn kan kó àǹkárá sọ̀rùn ńgbà náà lọ́hùn wọ́n ń jójó ẹlẹ́yà bàtí wọ́n ti gba ráìsì Akérédolú ló lè ṣe ó tàn yín àbí kò tàn yín báyìí ó ṣe ẹ̀ ti wá rí báyìí o bí ilé ayé ṣe ń dolúkúrú muṣu máa Akérédolú lórí ó mà ṣe o ẹ̀jẹ̀ akúfà àdúrà nípínlẹ̀ Ondo bẹ́ẹ̀ ni o kó tó di pé ó bọ́ sórí fún gbogbo wa Akérédolú mo wí yìí náà o bó o bá fẹ́ gbowó kọ́wọ́ lórí èmi Àkàndá Ìbẹ̀rù kárí Àkàndá ọ̀hún bẹ́ẹ̀ tí ó sì dájọ́ rẹ o bẹ́ẹ̀ ni gbàgbé o láti subscribe sí Àkàndá Ìbẹ̀rù lórí YouTube Àkàndá Ìbẹ̀rù láìkí Facebook page wa èdè kó jẹ́ ti gbogbo wa o àmín ó dàbọ̀ Àkàndá ó dàbọ̀ pẹ̀lẹ́ ọmọdé ó dàbọ̀.